a kí wa kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní láti máa gbọ́ wa fún ti òwúrọ̀ yìí. A sì tún kí wa káàbọ̀ sórí ìkànnì Àròlé Baba 1010 TV níbi tí a ti máa mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi jẹ́, ẹni bí Olódùmarè tí ó ṣe fìdí gún. Ǹjẹ́ síwájú kí a tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé àwọn ọjà ẹran tì pa. Àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo fi kélé òfin gbé àwọn afurasí agbésùmọ̀mí. Iléeṣẹ́ ọmọ ogun òfurufú ilẹ̀ yìí ti ṣekú pa àwọn agbésùmọ̀mí ní Yobe. Ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ àkọ́tún lórí àwọn iṣẹ́ àkànṣe òpópónà márosẹ̀ Àbújá sí Kano. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dáwọ́ dùnú pẹ̀lú aya rẹ̀ látàrí ọjọ́ ìbí rẹ̀. Àwọn ìgbìmọ̀ alága ìpínlẹ̀ ti kọ̀ láti tẹ̀lé Àtíkù Abubakar tí wọ́n sì fòǹtẹ̀ lu Bọ́lá Ahmed Tinubu. Ẹ dáwọ́ ìpànìyàn dúró ní Gaza. Àwọn agbófinró Amẹ́ríkà ṣe ìkìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè náà. Ǹjẹ́ ní báyìí, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé àwọn ọjà ẹran kan tì pa ní ìpínlẹ̀ náà. Àwọn ìgbìmọ̀ alága ìjọba ìbílẹ̀ 7 ni wọ́n ti gbé àwọn ọjà ẹran tó wà ní ìjọba ìbílẹ̀ wọn tì pa látàrí ètò ààbò tí ò ṣe déédé ní ìpínlẹ̀ náà. Ìgbésẹ̀ náà tí wọ́n gbé ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 19 oṣù kẹsàn-án tí a wà yìí ni wọ́n ní ó wáyé látàrí ètò ààbò tí wọ́n ń kojú àìṣedéédé rẹ̀ ní ìpínlẹ̀ Kwara, tí wọ́n sì ń bá àwọn ọlọ́jà gbogbo sọ̀rọ̀ láti farasin sílé fún ìgbà díẹ̀. Àwọn alága ìbílẹ̀ 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n parapọ̀ láti gbé ìgbésẹ̀ yìí ní ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Kwara. Nígbà tí a rí kà wípé àwọn alága ìbílẹ̀ náà ni wọ́n ṣe àfihàn orúkọ wọn gẹ́gẹ́ bí Haji Abdulrasheed Fẹ́mi Yusuf ti ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, Honorable Azeez Yakub ti ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn, Honorable Awẹ́lẹ́wà Ọláwálé Gabriel ti ìjọba ìbílẹ̀ Èkìtì, Honorable James Fádípẹ̀ ti ìjọba ìbílẹ̀ Òkè Ẹ̀rọ, Honorable Sulaiman Ọlátúnjí ti ìjọba ìbílẹ̀ Ọ̀fà, nígbà tí Honorable Àkànbí Kamal Ọlárewájú jẹ́ ti ìjọba ìbílẹ̀ Ọ̀yún. Àwọn ìgbìmọ̀ alága náà ní àwọn ṣe eléyìí láti dáàbò bo ẹ̀mí àti dúkìá pẹ̀lú dídá àlàáfíà padà sí àwọn ìjọba ìbílẹ̀ wọn. Àwọn alága wọ̀nyí ní àwọn mọ ohun tí ìgbésẹ̀ yìí lè dálẹ̀ nípa ọrọ̀ ajé, ṣùgbọ́n ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn wọn ni ló jẹ àwọn lógún tó sì jẹ́ kókó jùlọ. Wọ́n wá ní ṣíṣí àwọn ọjà náà padà yóò máa wáyé nígbà tí àwọn bá rí àrídájú ètò ààbò tó péye jákèjádò ìjọba ìbílẹ̀ náà. Wọ́n sì rọ gbogbo olùgbé àti àwọn ọlọ́jà jákèjádò ìbílẹ̀ náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò. Wọ́n ní àwọn fi dá wọn lójú wípé láìpẹ́ yìí ètò ààbò tó péye yóò padà sí ìpínlẹ̀ Kwara lápapọ̀. Àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti fi kélé òfin gbé àwọn afurasí agbésùmọ̀mí ní ìpínlẹ̀ náà. Àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo ti fi kélé òfin gbé àwọn afurasí agbésùmọ̀mí jákèjádò kọ̀rọ̀kọ́ndú ìpínlẹ̀ náà, tí wọ́n sì tún rí ọ̀daràn kan tó ti sá lọ kúrò ní ọgbà àtúnṣe kan ní ìpínlẹ̀ náà mú padà. Kọ̀mándà àwọn Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo, Adétúndé Adéyẹyè, ẹni tí ó tẹ́wọ́ gba àwọn afurasí ọ̀daràn náà ní ìlú Àkúrẹ́, sọ wípé wọ́n rí àwọn ọ̀daràn wọ̀nyí mú ní ààyè 18 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ, ó ní ikọ̀ Àmọ̀tẹ́kùn Ranger ti ìpínlẹ̀ Ondo ni wọ́n lọ ṣe ìkọlù tó lágbára sí ààyè àwọn ọ̀daràn wọ̀nyí nínú àwọn igbó tí wọ́n farasin sí ní kọ̀rọ̀kọ́ndú jákèjádò ìpínlẹ̀ Ondo. Àwọn ọ̀daràn 51 ni wọ́n ti fi kélé òfin gbé láwọn ààyè wọn ọ̀tọ̀ọ̀tọ̀ nínú igbó ìpínlẹ̀ Ondo pẹ̀lú fífi ẹ̀sùn ìrúfin ìjínigbé
ìpànìyàn, ìfipábánilòpọ̀ kàn wọ́n gẹ́gẹ́ bí akitiyan àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn Rangers wọ̀nyí ni wọ́n ti ya wọ àwọn agbègbè tí àwọn afurasí ajínigbé wọ̀nyí sá pamọ́ sí tí wọ́n sì dábẹ̀ rú pẹ̀lú fífi kélé òfin gbé wọn. Kọ̀mándà àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn náà tún tẹ̀síwájú wípé nínú àwọn ìkọlù àwọn yìí ni àwọn tún ti rí ẹnìkan tí ó ti sá lọ kúrò ní ọgbà àtúnṣe ní Òkìtìpupa lásìkò kan sẹ́yìn tí àwọn sì ṣalábàápàdé ẹ̀ láàrin àwọn ọ̀daràn wọ̀nyí pẹ̀lú fífi kélé òfin mú un padà. Ó wá ní àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn Rangers wọn ò ṣe eléyìí nítorí nǹkan kan bí kò ṣe pé láti dá àlàáfíà padà sí ìpínlẹ̀ Ondo lápapọ̀ tí wọ́n sì ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú. Iléeṣẹ́ ọmọ ogun òfurufú orílẹ̀-èdè yìí ti ṣekú pa àwọn afurasí agbésùmọ̀mí 25 ní Yobe. Àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú orílẹ̀-èdè yìí ti ṣe ìkọlù tó lágbára sí ikọ̀ àwọn agbésùmọ̀mí ní òru mọ́jú tí wọ́n sì ṣekú pa àwọn 25 nínú wọn. Àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú orílẹ̀-èdè yìí ti ṣekú pa 25 àwọn agbésùmọ̀mí nínú ìkọlù alẹ́ tí wọ́n ṣe sí agbègbè wọn ní ìpínlẹ̀ Yobe àti Banki Asis ní ìpínlẹ̀ Borno. Adarí iléeṣẹ́ ọmọ ogun òfurufú àti ìbáraàlú sọ̀rọ̀ Air Commodore Iheme Ejodame nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ lọ́jọ́ Sátidé nílùú Àbújá wípé ìkọlù náà wáyé ní ọjọ́ 18 oṣù kẹsàn-án yìí pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ ogun orí ilẹ̀. Ó ṣàlàyé wípé àwọn ikọ̀ ọmọ ogun náà gbéná wojú àwọn agbésùmọ̀mí wọ̀nyí pẹ̀lú ìkanra tí wọ́n sì mú àwọn 25 balẹ̀ nínú wọn. Àwọn ikọ̀ ISR wọ̀nyí ni wọ́n ti ṣe bẹbẹ tí wọ́n sì tún jẹ́jẹ́ àkọ́tún irúfẹ́ ìkọlù báyìí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ìkọlù ojú òfurufú yìí ló ti wáyé ní àwọn ààyè 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn àṣeyọrí ikọ̀ ọmọ ogun náà fojú hàn látàrí bí wọ́n ṣe ń ṣekú pa àwọn ọ̀daràn wọ̀nyí. Ejodame ló sọ báyìí. Ó tẹ̀síwájú sí wípé àwọn ọmọ ogun orí ilẹ̀ pẹ̀lú dúró déédéé láì bẹ̀rù kankan tí wọn yóò sì rí dájú wípé àwọn agbésùmọ̀mí wọ̀nyí dágbére fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní láìpẹ́ yìí ni àwọn ọ̀daràn wọ̀nyí ṣọṣẹ́ ní agbègbè kan ní ìpínlẹ̀ Borno tí ìgbésẹ̀ tó dájú sí ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó wá ní láìpẹ́ yìí gbogbo àwọn ikọ̀ agbésùmọ̀mí jákèjádò orílẹ̀-èdè yìí ni wọn yóò fi orílẹ̀-èdè yìí sílẹ̀ láìpẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti gbé ìgbésẹ̀ àkọ́tún lórí àwọn iṣẹ́ àkànṣe òpópónà márosẹ̀ Àbújá sí Kánò. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti gbé ìgbésẹ̀ àkọ́tún lórí àwọn iṣẹ́ àkànṣe òpópónà márosẹ̀ ti Àbújá, Kaduna, Zaria, Kánò àti àwọn mìíràn bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe bu ẹnu àtẹ́ lu àwọn tí wọ́n gbéṣẹ́ náà fún wípé wọn ò ṣe déédéé rárá. Wọ́n ní owó ribiribi ní ìjọba àpapọ̀ ti gbélẹ̀ fún iṣẹ́ àkànṣe náà tí àwọn tó sì wà ní ìgbọnni iṣẹ́ náà ṣe déédéé pẹ̀lú fífi àkókò ṣòfò lórí iṣẹ́ náà tó ti yẹ kí wọ́n ti parí tipẹ́ ṣùgbọ́n tí wọn kò mójútó. Mínísítà fún iṣẹ́ àkànṣe ní orílẹ̀-èdè yìí David Umahi ló ti wá ṣe ìdánilójú lórí ọ̀rọ̀ náà wípé àwọn yóò gbé àwọn tó wà ní agbọnni iṣẹ́ náà lọ sí ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ló tún fi dánilójú wípé ìjọba àpapọ̀ ní tẹ́tí láti máa gbójú agan sí àwọn ènìyàn tí wọ́n bá gbé iṣẹ́ àkànṣe kọ̀ọ̀kan fún. Ó ní gbogbo àwọn pọ́ńgilá tí wọ́n bá gbéṣẹ́ fún lábẹ́ ìjọba àpapọ̀ tí wọn kò mójútó ní ìjọba àpapọ̀ ní ẹ̀tọ́ láti gbé lọ sílé ẹjọ́. Ó ní àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí ló jẹ́ alálòpẹ́ tí yóò sì máa ṣẹ́kù de àwọn ìran tó bá ń bọ̀ lẹ́yìn. Ó ní ní báyìí o ìjọba àpapọ̀ ti gbé àkọ́tún ìgbésẹ̀ lórí iṣẹ́ náà láti lè jẹ́ kí gbogbo rẹ̀ pátá wá sí ìparí láìpẹ́ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dáwọ́ ìdùnnú pẹ̀lú aya rẹ̀ fún ti ọjọ́ ìbí rẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Bọ́lá Ahmed Tinubu ti dáwọ́ ìdùnnú pẹ̀lú
aya ààrẹ Olúrẹ̀mí Tinubu fún ti ọjọ́ ìbí rẹ̀. Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu, obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, ló ti pé ọdún 64 tí àwọn ènìyàn jàǹkànjàǹkàn lórílẹ̀‐èdè yìí sì ti ń kọ̀wé ìdùnnú ránṣẹ́ sí i. Nínú ọ̀rọ̀ kan tí ààrẹ fi léde lọ́jọ́ ìsinmi ni ààrẹ ti ń fẹ̀mí ìmoore hàn sí aya rẹ̀ látàrí ìfọwọ́sowọ́pọ̀ àti ìkúnlọ́wọ́ lórí ìṣèjọba rẹ̀. Ààrẹ bu ọlá fún aya rẹ̀ pẹ̀lú jíjẹ́ adarí rere àti olùfọkàntán nínú ìrìn àjò òṣèlú àti ìgbéyàwó wọn látẹ̀yìnwá, tó sì ṣàpèjúwe obìnrin àkọ́kọ́ náà gẹ́gẹ́ bí alátìlẹ́yìn rere nínú ìrìn àjò ẹ̀mí fún òun. Ààrẹ sọ wípé, Olúrẹ̀mí mi, gẹ́gẹ́ bí o ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ ní òní. Ààrẹ ní mi ò bá ẹ yọ̀ pẹ̀lú ìfẹ́ lásán, bí kò ṣe pé mo rí ẹ gẹ́gẹ́ bí obìnrin rere olùdúró ti ní lọ́jọ́ ìṣòro, tí ó sì ṣe mú yangàn gẹ́gẹ́ bí aya láwùjọ. Ààrẹ ní ìwọ ni ìgboyà àti olùbádámọ̀ràn mi. Ní báyìí ni ààrẹ Tinubu ṣe àdúrà rẹpẹtẹ fún aya rẹ̀ wípé yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé láàyè àti láàyè rere, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, kí Ọlọ́run Olódùmarè kí ó túbọ̀ máa dáàbò bo aya rẹ̀. Àwọn ìgbìmọ̀ alága ìpínlẹ̀ lórílẹ̀‐èdè yìí ti kọ̀ jálẹ̀ láti tẹ̀lé igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Àtíkù Abubakar, tí wọ́n sì bọwọ́ lu ìjọba Bọ́lá Ahmed Tinubu fún ọdún 2027. Àwọn ìgbìmọ̀ alága náà ni wọ́n ti pa èrò wọn pọ̀ láti ṣàtìlẹ́yìn tó péye fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Àwọn ẹgbẹ́ wọ̀nyí ni wọ́n ti yọ ara wọn kúrò nínú ìpàdé kan tí wọ́n ní yóò wáyé ní ilé ẹni tó ti jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ Àtíkù Abubakar ní ìlú Àbújá. Nígbà tí wọ́n ṣàpèjúwe ìpàdé náà gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ ìfẹ́ inú àti èròǹgbà àwọn tí wọ́n fẹ́ lọ ṣe nìkan, tí kìí ṣe èròǹgbà àwọn ẹgbẹ́ lápapọ̀. Ẹni tí ń ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Àtíkù Abubakar ni wọ́n ní ó ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀, tí ó sì lọ darapọ̀ mọ́ àwọn kan tí wọ́n parapọ̀ láti gbé ẹgbẹ́ òṣèlú ADC kalẹ̀ fún títako ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ọdún 2027. Bó tilẹ̀ jẹ́ wípé igbákejì ààrẹ náà ò tíì kéde fún gbogbo ènìyàn, ṣùgbọ́n ẹ̀rí fi hàn wípé ó ti kọ̀wé fipò sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP, tó sì ń gbìyànjú láti díje dupò nínú ẹgbẹ́ òṣèlú ADC tó bá di ọdún 2027. Àwọn ẹgbẹ́ alága ìpínlẹ̀ náà ti wá sọ wípé àwọn kò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú Àtíkù Abubakar, bí kò ṣe pé kí àwọn ṣe àtìlẹ́yìn tó péye fún ààrẹ Bọ́lá Tinubu ní èròǹgbà àwọn. Ẹ dáwọ́ ìpànìyàn dúró ní Gaza. Àwọn agbófinró ilẹ̀ Amẹ́ríkà ṣe ìkìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè náà. Ìròyìn eléyìí ló ti ṣàfihàn fídíò kan táwọn wá fún yín ní belenja, nígbà tí àwọn agbófinró kọ̀ọ̀kan ní ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n ṣe ìkìlọ̀ fún ìjọba Amẹ́ríkà wípé kí wọ́n dáwọ́ ìpànìyàn dúró ní Gaza. Wọ́n ní ìjọba Amẹ́ríkà ló ń ṣe àtìlẹ́yìn fún Ísírẹ́lì láti máa ní àdó olóró ní Gaza. Wọ́n ní bí Amẹ́ríkà ò bá bẹ̀rù Ọlọ́run lórí àwọn àgbààgbà tó ń kú ní orílẹ̀-èdè náà, kí wọ́n rántí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ẹ̀mí wọn ṣòfò ní Gaza àti jákèjádò ibi tí àwọn Ísírẹ́lì ń ju àdó olóró sí. Ǹjẹ́ ní báyìí ẹ farabalẹ̀ kẹ́ bá wa wo àwòrán náà ní belenja. You're complicit in a genocide! You're complicit in a genocide! Eddie, there's a genocide, Eddie! The Israeli terrorists are committing a genocide, and the U.S. of America is complicit in genocide. The Israeli terrorists are starving children. The Israeli terrorists are starving children. They are massacring children. If they'll arrest veterans, they'll arrest you. Stop the bombs! Stop the bombs! Stop the bombs!
Stop the bombs! Shame on you! You're complicit! This is your legacy! This is your legacy! Okay, you have to leave. You're arresting us for speaking out against genocide. Stop the bombs! The U.S. Stop fighting. We are being arrested right now for interrupting a foreign affairs hearing on nominations because the U.S. is complicit in genocide. They are complicit in the slaughter of babies. When the United States Congress comes after veterans, they will come after you. Every American sitting at home right now needs to realize that you are paying for a genocide. Take this one. Rise up! Rise up, America! Rise up! It is time to take back this country from these corrupt politicians. It is time. It is beyond time. We're going out to the voting dog. You don't have to wonder because you are doing it now. You are witnessing the Holocaust of the Palestinian people, and you are all silent and therefore complicit. Silence is complicity. The United States is funding the Holocaust of the Palestinian people, and if you are staying silent, if you are not raising your voice to stop this, you are actively complicit in the genocide. There's a genocide going on in Gaza, and we are here to say this is not okay. This is actively complicit in the Palestinian Holocaust. If you are not doing everything you can every moment of every day to raise your voice to stop the United States funding of... A ò ní rí jù báyìí lọ fún ti òní, ṣùgbọ́n ká tó mú ìròyìn náà wá sí òpin, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé àwọn ọjà ẹran tì pa. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti fi kélé òfin gbé àwọn afurasí agbésùmọ̀mí. Iléeṣẹ́ ọmọ ogun òfurufú ilẹ̀ yìí ti ṣekú pa àwọn ọ̀daràn agbésùmọ̀mí ní Yobe. Ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ àkọ́tún lórí àwọn iṣẹ́ àkànṣe ti òpópónà márosẹ̀ Àbújá sí Kano. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dáwọ́ ìdùnnú pẹ̀lú aya rẹ̀ látàrí ọjọ́ ìbí rẹ̀. Àwọn ìgbìmọ̀ alága ìpínlẹ̀ ti kọ̀ jálẹ̀ láti tẹ̀lé Àtíkù Abubakar tí wọ́n sì ṣègbèlẹ́yìn fún Tinubu. Ẹ dáwọ́ ìpànìyàn dúró ní Gaza. Àwọn agbófinró ilẹ̀ Amẹ́ríkà ṣe ìkìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè náà. Ǹjẹ́ títí di ìgbà míì tí a tún máa mú àkọ́tún ìròyìn wá sí etí ìgbọ̀nyín, Adéṣọlá lèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ẹyinjú Olódùmarè tí ó ṣe fi gígùn. Ẹ má gbàgbé láti subscribe sí orí ìkànnì Àrólé Baba 1010 TV kí ẹ sì máa bá wa pín àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan títí di àsìkò míì tí a ó máa pàdé lábí kí wa pé ká fèrè pàdé o.